ẹ káàbọ̀ sórí ìkànnì yìí tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń bá mi pàdé rèé ẹ bá mi like ẹ comment ẹ share kẹ́ subscribe àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí òun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n ẹ máa bá mi ká lọ. ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ẹ bá ti láǹfààní àti pàdé fídíò yìí ẹ bá mi share ìkọ́dọ̀dọ̀ olóyè Sunday Igboho ẹ bá mi share ìkọ́dọ̀dọ̀ olóyè Gani Adams. wọ́n pè wá rẹ́dì ìjọba ló control ń sí even àwọn ọba gan ìjọba ní influence lé wọn lórí ìjọba ló install ọba gan ò lè pàṣẹ pé kẹ́hìn lọ jagun láì ní approval wa ìjọba náà because ìjọba ló ń control security state and federal control the federal tó o bá tiẹ̀ ní approval federal o gbọ́dọ̀ ní ti governor tó o bá ní ti governor o gbọ́dọ̀ ní ti chairman local government abá. ìbá ẹ bá mi ṣe àìkọ́ wá dọ́dọ̀ gbogbo ládéládé nílẹ̀ Yorùbá ṣe rí tá a bá ṣọ́ra á fi fashion balẹ̀ Yorùbá jẹ́ tá a bá ṣọ́ra á fi ìmọ̀ tara ẹni nìkan àti fẹ́ tara ẹni nìkan á fi àfẹ́ tàwọn kankan nílẹ̀ Yorùbá lóòótọ́ àti lódodo náà ó ti ń kó bá wa ó ti ń ṣàkóbá fún wa pé èèyàn mi ni lágbájá èèyàn mi ni tàmọ̀dò èèyàn mi ni làkàṣègbè torí mo mọ̀ pé tí kálukú wa bá lórí tó ń rò lákòókò yìí ibi tí ètò ààbò tó mẹ́hẹ̀ẹ́dé àti gbogbo wa àtonílé àtàlejò kódà àtọkùnrin àtobìnrin gbogbo wa ti jọ di ojúlala kan fi sọrí àtẹni tí ò ní nǹkan kan níbi tí nǹkan dé yìí ìdí tí mo kọ́kọ́ fi ní kẹ́ ẹ ṣí àẹ̀ kọkàn bàbá wa olóyè Sunday Igboho everybody mọ̀ pé látàárọ̀ ọjọ́ mi olólùfẹ́ mi tààrà lódìdí ni olóyè Sunday Igboho tí mo dẹ̀ fẹ́ràn wọn gan torí pé wọ́n jẹ́ akíkanjú ọmọ Yorùbá wọ́n sì mọ̀ pé kò sẹ́nì kankan tí ó sọ̀rọ̀ olóyè Sunday Igboho tí ò ní gbèsè látẹnu mi àyàfi tó bá sọ ní dáadáa lókù tó bá wá sọ láì dá lọ́nà tọ̀tọ̀ mo lè má fún lésì ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo olóyè Sunday Igboho ṣe é nífẹ̀ẹ́ wọn gẹ́gẹ́ bí tèmi máa bí yín torí gbà wàhálà dé tójú ogun lè àmọ́ àwọn tá a jọ ń pàdé lórí social media mélòó nínú yín ló organize wípé ọ̀ya ẹ̀jẹ̀ àṣẹ rally on behalf of Sunday Igboho nígbà tí crisis dé ebi gbogbo yín lẹ̀dí mọ́ lẹ́nu wọ́n monetize Facebook yín nìsín ẹ̀dí sàngán ẹ bẹ̀rẹ̀ sí ní jábọ́ ẹ̀rẹ́ ní hẹ́yìn lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho ebi gbogbo yín lẹ̀ ń sọpọ́lẹ̀ ní gbìjàlù àbí ẹnu tẹ́ ẹ bá fi bú náà kọ́lẹ̀ tó fi ń yìn àbí ń jò ní tán àmọ́ wà kán ta sí àgẹ̀rẹ̀ tá a fún ọ lésì torí Sunday Igboho sọ̀rọ̀ ọ̀fẹ́ pé babs ẹ ṣe báyìí ẹ kó ọmọ yẹn wá ẹ jẹ́ àjọsọ ẹ mọ bẹ́ẹ̀ ṣe ń gbófin dìde lóríṣiríṣi lórí olóyè Sunday Igboho ọ̀hún ibẹ̀ yẹn wá kọ́ ni mò ń lọ ibi tí mò ń lọ rèé olóyè Sunday Igboho ẹ ní tí o ẹ ní tẹ̀wọ̀rọ̀kọ̀ bí ọ̀pá àlù ẹ máa fura o ìlú Yorùbá nù o ìlú Yorùbá nù wọ́n ní tó o bá kọ wájú sí wọn wọn á ní ọwọ́ ẹ̀yìn rẹ wò bọ́ọ̀ lọ́mọ ogun tó o bá kọ̀yìn sí wọn wàhálà ń bẹ lẹ́yìn rẹ bíi ké àwa la dúró tì ọ́ bọ́ọ̀ bá wá fapá jálò ìlú Yorùbá wọ́n á pè ọ́ lára parí gangan bọ́ọ̀ bá fẹsẹ̀ jó bàtà ìlú Yorùbá wọ́n á pè ọ́ lára ẹsẹ̀ já bàtà àmọ́ tó bá kọ wájú sí yín ẹ̀ta tó bá kọ̀yìn sí yín ẹ̀jẹ̀ lọ́fà tó bá kẹ̀yìn nìkẹ́ tírò ara yín pa ọ̀rọ̀ yìí ò tí ì ṣẹlẹ̀ níjọ́ tẹ́ ẹ ti kọ́kọ́ sọ̀rọ̀ pẹ̀lú ààrẹ ìpè bí ẹ bá fún yín lórí ọ̀fẹ́ ẹ fẹ́ dìde ẹ fẹ́ jà fúnra yín ẹ fẹ́ gbìjà Yorùbá inú mi dùn sọ̀rọ̀ yìí ṣùgbọ́n mo wo ọmọ Yorùbá tẹ́ ẹ fẹ́ gbìjà ẹ já kọ́kọ́ ti bìkan wò àwọn kidnapper àtàwọn báńdíìtì tí wọ́n ń bá wa fa wàhálà lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ má jẹ́ àgbàgbé pé àwọn kan wà tí ń jẹ ń bẹ̀ tó sì jẹ́ pé àwọn tí wọ́n ń jẹ ń bẹ̀ ò ní jẹ́ kápá àjọba ó ká wọn torí wọn ò ní fẹ́ kọ́rọ̀ yẹn ó parun
ṣùgbọ́n àwọn tí wọ́n bá nífẹ̀ẹ́ àwa tá a lẹ́nìkan wọ́n mọ̀ jà fún wa, wọ́n mọ̀ dìde fún wa. Ńjọ́ tí wọ́n ti wá láwọn ń gbìjà wa, àwọn ń jà fún wa, ńjọ́ wo lẹ wá gbọ́ pé kìíní ìstọ́ọ̀pù láàrin oṣù 6 wá, wọn ò jíyàn gbé rí o, wọn ò jíyàn gbé mọ́ o, tí wọ́n ń pààyàn tí wọ́n sì tún ṣe fídíò rẹ̀. Tá a bá wá ríran Yorùbá kan tó lóun fẹ́ gbìjà Yorùbá, tó lóun fẹ́ jà fún Yorùbá, ìran Yorùbá tẹ́ fẹ́ gbìjà sẹ́nu wa kò, sẹ́nu wa papọ̀, ṣáà tó bó ṣe yẹ ká tó, ṣáà ṣe bó ṣe yẹ ká ṣe. Nígbà tẹ́ tiẹ̀ lẹ́ẹ̀ṣe Yorùbá nation mọ́, ojú wo làwọn èèyàn fi wò ó? Nígbà tẹ́ wá ń ṣe Yorùbá nation ọ̀hún tẹ́ lead pẹ̀lú bàbá wa Akíntóyè, orin wo ni wọ́n kọ fún yín gbà wàhálà dé? Gbogbo tẹ́ bá fẹ́ ṣe pẹ̀lú ìran Yorùbá, bàbá ẹ̀rọ lẹ́ẹ̀mejì, ẹ̀yin náà lẹ́bi ẹ̀ lọ́mọ ẹ̀ níyàwó. Èmi ò pé kẹ́ ẹ kú ìtì o, torí pé tẹ́ ẹ bá ṣe, ta ló fẹ́ ṣe? A mọ̀ pé irú Ọlọ́run ọba ni ò sí o, irú èèyàn pọ̀ lọ jàrá, ṣùgbọ́n àìlè nítorí ká lè tètè débi tá à ń lọ ká wá padà lọ́nà. Àìmọye èèyàn ló lágbára tó ju ti Sunday Igboho lọ. Àìmọye èèyàn ló lóògùn tó ju ti Sunday Igboho lọ. Àìmọye èèyàn ló mọ èèyàn tó lẹ́nu tó ju ti Sunday Igboho lọ, tó sì pé mọ̀lẹ́bí wọn gan ò jàǹfààní wọn débi pé ìlú wọn jàǹfààní, débi pé ìran Yorùbá jàǹfààní wọn. Níjó ní tẹ́nìkan ní Sunday olóògùn, Igboho ò ní nǹkan kan. Àwọn làwọn mú wọnú OPC, àwọn làwọn sọ di Yorùbá nation, àwọn làwọn sọ di gbá, àwọn làwọn sọ dàwọ́. Mo ní tí ọba lóògùn, tí ọba ní nǹkan kan náà, ọwọ́ ẹnu tí fi ń gbàràn Yorùbá lẹ́wọ̀n, ẹ̀yin náà ti ẹ̀ dánwò, ẹ̀yin tẹ́ lóògùn, tẹ́ lẹ́nu, tẹ́ lágbára. Ẹ̀yà yín olódò, àìmọye èèyàn ní ọ̀lọ́ iléèwé. Tí wọ́n bá wá ń gbé yín kọlù yàn, tàbí tí wọ́n bá fẹ́ mọ́ gbé yín kọ bọ́dì, ẹ̀rù lẹ́ẹ̀bejì o. Ẹ kọ́kọ́ gbọ́ nǹkan kan o. A nítorí mọ́jàmọ́jà ká so èèyàn kọ́gi ká pé ọmọ ìyá o. Ntọ́ bá jẹ́ tọ́ yín, yín pé ẹ mọ́jà fún o. Yes. Ojú láìfi tá a fi wá ń wo Aláàfin tí wọ́n ń gbé sọ́nà òdì pé Aláàfin sígun fún Kakanfò, Aláàfin sígun fún Kakanfò, ṣé Kakanfò lẹ́yẹ káláàfin ó sígun fún Sunday Igboho lẹ́yẹ kó sígun fún, torí pé Sunday Igboho ti lọ́ọ́ kí ọ ní wàhálà rẹ̀ ní í ṣe látijọ́ yìí, torí pé Sunday Igboho ti gba permission lọ́wọ́ federal government, sọ yẹ kó tún gbé subhanallah. Yorùbá ẹrù yín mọ́ bà mí o. Níjó ilẹ̀ tó fẹ́ bọ́ ń bẹ̀ nínú wàhálà tẹ́ kóra yín sí i lásìkò tá a wà yìí. Ní àsìkò tá a wà ẹnìkan sọ̀rọ̀ kan ó wú mi lórí. Ọ̀rọ̀ ọlọ́pọlọ ni bọ̀dá mi Ìpẹ́tùmọ́dù. Wọ́n sọ̀rọ̀ kan, mo rí pọ́ìntì kan nínú ọ̀rọ̀ tí wọ́n sọ wípé báwo ni ìbáṣedùn tó. Ó dàbí ipá wọn náà wọ́n sọ pé tí Aláàfin tí wọ́n bá pe olóyè Sunday Igboho, tí wọ́n sì pe ààrẹ Ìbà Gani Adams, tí wọ́n wá jọ jókòó rántìbù, tí wọ́n ṣẹ́tù mátà tó wà láàrin wọn, tí wọ́n wá tẹ̀ wọ́n wájú. Ọgbọ́n yàbí ọ̀nà bí wọ́n tẹ̀ wọ́n wájú náà. Bá a fẹ̀yìn sọ́wọ́ ọ̀tún tá a fẹ̀yìn sọ́wọ́ òsì, téèyàn fẹ̀yìn ẹ̀yìn rèé lù sẹ́yìn, ẹni tí ò ní yin ni ò ní yin ni. Ìbẹ́yìn náà lẹ́tọ̀ọ́ ní gbàṣẹ́ bàbá wa Onírìṣà ṣe, ẹ̀yin lẹ́tọ̀ọ́ ní gbàṣẹ́ Ládọjà ṣe, kábíyèsí ọba àrùsà. Bóyá ìwà fẹ́ k'Aláàfin ó sọ̀rọ̀ mọ́ nílẹ̀ Yorùbá ni, bóyá Aláàfin kì í wá aṣọba Yorùbá ni, bóyá ìwà fẹ́ k'Aláàfin ó tiẹ̀ sọ̀rọ̀ nípa nǹkan kan tí bá ń lọ mọ́. Wọn kì í po òun agogo lẹ́nu. Àjọ nílẹ̀ yìí ni a sì jọ tẹ̀lé ìpẹ́ ni, a sì jọ ṣe ni tí ó fi dá. Ẹnìkan ò ní lọ fẹ́ nìkan nílẹ̀ Yorùbá yìí. Àjàfi tákòókò kú Ọlọ́run bá tó ìlókù. Àti bàbá wa Gani Adams àtolóyè Sunday Igboho, Yorùbá ni wọ́n, ṣùgbọ́n ẹ̀yin lẹ pín fashion sáàrin wọn. Tí olóyè Gani Adams tán bá ń yọ bọ́rọ́bọ́rọ́ tàbí tán bá ń sá sẹ́yìn fáwọn nǹkan kan, tí eégún bá ń lẹ́ni tá à ń sá, ẹ̀rù eégún kí n bá ni o, káwọ́ ọmọ bá yà lójú obìnrin ni o, lójú tèmi fi wò ó, torí pé
olóyè Gani Adams wọ́n ṣiṣẹ́ débi tí wọ́n wà ní federal government sì recognize wọn pẹ̀lú iye tí wọ́n jẹ gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá. tá a bá tiẹ̀ wá ń sọ pé wọn ò jagun, wọn ìgbégbèsè kankan, wọn nípa tí wọ́n ń kó. ṣé olóyè Gani Adams náà mú OPC rẹ̀ tíjọba sì recognize wọn tí wọ́n sì ń tà sí gbọ́ròyìn iṣẹ́ kọ̀ọ̀kan tí wọ́n ń ṣe. bẹ́ẹ̀ náà là ń gbọ́ táwọn fìgìláńtẹ́ tá à ń gbọ́ Àmọ̀tẹ́kùn lára OPC náà wọ́n ti yọ tá a sì ń rí ipa tí kálukú ń kó gẹ́gẹ́ bí ilé ètò ààbò lábẹ́nu. à ń gbọ́ torí pé bẹ́yẹ bá ṣe lọ ńlá sí sọ̀kò rẹ̀. olóyè Gani Adams máa ti ń jẹ́jọba ọdẹ máa ti ń jẹ́nu Yorùbá ó mọ̀ páàrọ̀ ni tó bá gbóná janjanjan lálẹ́ yóò tutù lálẹ́ yóò tutù kó tó dàárọ̀. kò ní í ṣe ń tẹ́ fìràn lẹ́wọ̀n ó sì ti bẹ́lẹ̀ dá rẹ̀ ṣàdéhùn nígbà tó ti gboyè Ààrẹ Ọ̀nà Kakanfò nígbà àwọn láàrẹ Ọ̀nà Kakanfò kan wọn èrò fọwọ́ rọ rí ikú. àwa ò sì ní í yajú lẹ̀ kẹ́ ẹ ti olóyè Sunday Igboho náà débi pé àwọn ọmọ rẹ̀ ò fi ní jèrè rẹ̀ àwa ò ní í gbà fún yín bẹ́ẹ̀. kálukú ó mójútó lu ẹ̀ kálukú ó mójútó ràn rẹ̀. bólóyè Sunday Igboho bá gbàgbára ní ìsìn tó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ bí ajagunta tó bẹ̀rẹ̀ sí ní gbìjà Yorùbá ẹ̀san wo lẹ́ẹ̀fì san. ṣẹ́dá kan wà tí ò lè ṣe mistake níjọ́ ẹ bá rí nǹkan tó kéré báyìí ibẹ̀ yìí lẹ́ẹ̀sọ́ di rántó mọ́ bàbá ẹrú Ọlọ́run lọ́wọ́. ọgbọ́n ni kálukú fi ń ṣayé ìmọ̀ràn ni kálukú fi ń lògbà torí pé ọlọ́gbọ́n ayé ọ̀tá kókó omi méjì aṣọ bẹ́ẹ̀ lọ́mọràn kan ò mọ̀ràn títí kọ́ máa ń rí èpè lẹ̀ ṣùgbọ́n gbogbo ẹni tó bá fẹ́ lọ́gbọ́n láyé kọ́ máa fagọ̀dí ẹ̀kún. olóyè Sunday Igboho èmi ò pé ẹ má dáràn Yorùbá lóhùn o ṣùgbọ́n ẹ kíyèsí wa o ẹ mọ irú èèyàn tá a jẹ́ o pàápàá jùlọ lórí social media. ẹ̀mí yín àlàáfíà yín ìwàláyé yín ìwàláàyè yín ó ṣe pàtàkì sáwọn ẹbí yín àtàwọn olólùfẹ́ yín o. tí ẹ bá ń bẹ níkápá yín láti fi ran Yorùbá lọ́wọ́ tí ò ní kọjá abẹ́ òfin ìnìmọ̀ràn tí mo lè fún yín pé kẹ́ ẹ ṣe o. ẹ má kú nítorí ọmọ ọlọ́mọ o ẹ má jẹ́ wọ́n fẹnu hàn yín léèmọ̀ nítorí ọ̀rọ̀ Yorùbá o. ogun ẹnu tí wọ́n máa jà ni wọ́n ń jà wọn ogun ètè tí wọ́n máa jà lórí social media wọ́n ń jà wọn níjọ́ tàn kan ti ń pariwo pé Sunday Igboho lóògùn kò ní gbà kò láwo níjọ́ ó dijọ́ wo tí irú wọn jáde tí wọ́n ń pé òkè ẹ̀yẹ́jú ebi bandits wà fáwọn àwọn ọlọ́rẹ̀ gbégbèsè Sunday Igboho yìí náà ni gbogbo wa fojú sí lára. back to ọ̀rọ̀ Aláàfin ò sígun fún Ààrẹ Ọ̀nà Kakanfò ṣùgbọ́n ta ẹni kì í pòdù ọ̀yà bálábòsí ọba wí yóò pọ́pọ́ ọ̀yà kan létéré báyìí náà ni. agbẹnusọ ló sọ ń tá Aláàfin sọ síta kí ni èròǹgbà Aláàfin tó fi sọ ń tọ́sọ. ọ̀pọ̀lọpọ̀ wa náà là ń fà lákà àwọn ọba ilẹ̀ Yorùbá bí lásìkò yìí ṣe ń tán wọn máa jà sínú wọn ò mójútó security wọn ò mójútó gbá wọn ò mójútó awo wọn ò mójútó kòkò wọn ò mójútó tààsùn. inú mi dùn pé wọ́n ké pe commissioner of police ní táìmù kan tAláàfin sọ síta. inú mi dùn pé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ní kí ló ṣẹlẹ̀ wọ́n ní ìjọ ọlọ́pàá ò tó wọ́n ní kán withdraw ọlọ́pàá tó wà lẹ́yìn tí ń tẹ̀lé àwọn èèyàn pàtàkì wọ́n ní kán withdraw rẹ̀ kí wọ́n máa lo civil defence ká lè dín ànító àtàníṣẹ́kù ọlọ́pàá. òfin yìí wọ́n lò fúngbà díẹ̀ kò dá mi lójú pé ó sì ń ṣiṣẹ́. gbogbo wọn ti tún padà bẹ́ẹ̀ àti pé ṣé wàhálà tá à ń sá fún só dínkù látìgbà tí wọ́n ti ṣe ń tẹ̀ ní tí wọ́n ní wọ́n ó ṣe yìí. àwọn gómìnà ìpínlẹ̀ náà wò ó pé kí ni tí àwọn lè ṣe wọ́n gba àṣẹ láti dá gbogbo àmọ̀tẹ́kùn kankan sílẹ̀. nígbà tí wọ́n dá àmọ̀tẹ́kùn lẹ̀ àwọn nǹkan yìí tún reduce díẹ̀ lótìtọ́ àti lódodo. bọ̀ kí láǹfààní ipá àfihàn jóyè àwòdì tí ò lè gbádìyẹ. bí òkè o Ìbà Gani Adams
ẹ pè gbogbo àwọn ọmọ yín, ẹ sì ètò tó bá tó àti tó yẹ láti lè jẹ́ pé káàbò kó wà fún dúkìá àtẹ̀mí àwọn Yorùbá. Ebi ń tá láàfin sọnù tí ó ti pọ̀ jù ni àbò kéré jù. tó bá ṣe pọ̀ bá mi ìlọ́sọ sáàtàkù ni àmóyún ẹrú ní dẹ́jọ́ tí wọ̀fà ní dọ̀ràn. Olóyè Gani Adams, mo rí fídíò wọn bó ti ẹ̀ pé fídíò yẹn ṣe fídíò sìn táwọn náà sọ̀rọ̀ lé lórí gẹ́gẹ́ bí ẹni tó kàwé tó mọ̀fin tó mọ̀ ń tó tù tó mọ̀ ń tó dé. Ọlọ́pàá gangan fúnra rẹ̀ tó jágbófinró ọmọ bíi tágbára rẹ̀ dé ọmọ bíi tàṣẹ rẹ̀ mọ̀. Ǹjẹ́ olóyè Ìgbòho tí wọ́n lọ gangan tí wọ́n lọ dẹ́kun àríṣe kọ́ńdúkọ́ńdú ń bẹ̀, àìmọye àwọn OPC lónìí tí wọ́n sọ pé ṣèbáwọn làwọn lọ bẹ̀ ìbígbà tí ilẹ̀ ẹ̀rọ ló tó dé, ìbáwọn làwọn ṣe gbá, ìbáwọn làwọn ṣàwò. Àìmọye àwọn tí wọ́n ń blame olóyè Sunday Ìgbòho. Ta ló wá lè sọ pàtó ìdí tí wọ́n fi mobilize àwọn tí wọ́n ní wọ́n lọ ká olóyè mọ́lé níjọ́sí, tí wọ́n gbẹ̀mí èèyàn, tí wọ́n gbẹ̀mí ẹranko? Ṣé gbogbo yín lè sọ ń tọ́ fà? Omi náà la tó ń bá bọ̀ yìí o.